Bàbá Mayegun ọkùnrin aṣíwájú. Bàbá Mayegun Diamond. Báyọ̀rí ọkùnrin Akínẹ̀jẹ̀mú. Àti Báyọ̀rí ọkùnrin aṣíwájú. Royal Majesty is waiting for everything. Arabari baba igi,
èèwọ̀ ni kò ṣeé ṣe olóògbé tó jà pèlè ojú. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.